bí o gbàgede ìmọ̀ TV láti ń gbóhùn sáfẹ́fẹ́ láti ń dábì ẹnu tá ń rọ̀ bí o gbàgede ìmọ̀ TV gbàgede ìmọ̀ TV ọgbọ́n bẹ òye bẹ ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní gbàgede ìmọ̀ TV ẹ máa wò ẹ máa gbọ́. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pa kú dédé àsìkò yìí, àsìkò gbogbo ọjọ́ tìrí adé olórí bóòlù ló ti rí lọ́dọ̀ tí yín. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́. Àsìkò gbàtẹ́yìn bá wà ní ọ̀dọ̀ òyìn tí ẹ ti ń wò mí, àsìkò náà mo kí yín kú dédé àsìkò náà. Ẹ wá kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ àjọjẹ gbádùn ọ̀rọ̀ tó ń lọ lónìí. Ẹ̀rí pẹ́ẹ́rì músẹ́ bọ́ sórí ẹnu mi. Mr. ọ̀họ́ jẹ́ kí n sọ pé retired General Christopher Musa. Ara ìgbésẹ̀ kan nìyẹn tí bàbá President Bola Ahmed Tinubu, ara ìgbésẹ̀ dáadáa kan tó gbé nìyẹn. Ara nǹkan táwọn Fúlàní dẹ̀ máa fi yarí tí wọ́n fi ní dìbò fún ní 2027 òní yìí. Christopher Musa òun ni Chief of General Staff tẹ́lẹ̀. Ní ìgbà yẹn kò sáṣẹ lẹ́nu ẹ̀ nítorí pé the immediate past Minister for Defence ó ń ka lọ́wọ́ kò jẹ́ kó ráṣẹ pa fún àwọn ọmọ ogun kí wọ́n dojúkọ àwọn terrorist. Àmọ́ lẹ́nìí ẹnu ti kun Minister of Defence tẹ́lẹ̀. Immediate past Minister of Defence tán lé lọ ní December 1st ó resign nínú anyways ńgbà tẹ́nu kùn Muhammadu Badaru Abubakar kò sì tún tí máa yọ patán fáwọn ológun wa, àìmọye tó fi ṣe sàárà nù wọn torí pé Fúlàní ni. All of a sudden nígbà tí wọ́n lé dànù ọ̀ tó bínú resign torí pé wọ́n frustrate láìfẹ́, nígbà tó jẹ́ gbogbo fingers are pointing towards him as Minister for Defence. Aniki security wà lù aláwọn Fúlàní ló ń pa àwọn èèyàn àtọwà fi Fúlàní ṣe Minister of Defence. Ṣe ní bá nǹkan ara wa ni nígbà tó àṣírí wá tú wípé òun gan ló èdè àwọn ará bíi orí báṣìírí ti tú kò sí bóun ṣe lè ṣe ó resign ní December 1st. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi mítẹ̀ kọ́kọ́ against ẹ̀ nígbà tí Tinubu tó yan Christopher Musa tó jẹ́ the immediate past Chief of Army Staff, Chief of General Staff. Mo wà náà tó ń bu pé nígbà tó wà ní Chief of General Staff kí ló ṣe tó bá máa di Minister of Defence tó máa sọ pé ó fẹ́ ṣe tuntun àṣòní reason tí máa ní òfin act. Nígbà tó tún wá di pé káwọn senator kí wọ́n approve máyì ìtí Senate President sọ sí ló lọ lọ́ọ̀kan yẹn torí pé àwọn Fúlàní ẹgbẹ́ wọ́n rò para àwọn ni wọ́n rò kó máa ṣe dáadáa fún Fúlàní. Àwọn Fúlàní tó wà ní Senate wọ́n ní bow down and go as usual. Senate President ní láíláí bow and go for where? Wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn. Wọ́n yàn as Minister for Defence ẹni ká má bí léèrè béèrè kan kó máa lọ kó jọ́ o. Ọkùnrin àwọn kankan la fẹ́ kó lọ ṣe fún wa tó bá dọ̀hùn. Máa yẹ bẹ̀rẹ̀ sí ní fi ohùn fún. A fẹ́ kó bá wa gbogbo tó ń jẹ́ insurgents a fẹ́ gbọ́ ọmọ máa yẹ sáfò ohun lẹ̀ fún yamayama. Àṣùgbọ́nà àṣẹ Christopher Musa gbọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Zero tolerance ó ní Christopher Musa declare fún àwọn terrorist. Kódà ó tún ṣòfin anybody tó bá lọ negotiate pẹ̀lú Fúlàní kí wọ́n gbé terrorist ni. Ibẹ̀ lọ́wọ́ ti bá Gunmi although ó ti deny láàárọ̀ yìí torí mi rí caption kan wípé tí General Christopher Musa bá ti cancel gbogbo òfin ẹ̀ tó ń ṣe write up yẹn nìyẹn ọdún mi fẹ́ bá wọn gbé mo ti ní kan cancel torí àṣàdà àárọ̀ yìí mo rí tó deny ẹ̀ wípé ẹni tó ní Facebook page tó fi kárí rumor yẹn kán bóun wá irọ́ ni wọ́n pa mọ́ òun ò sọ bẹ́ẹ̀ o
ohun tá a gbọ́ tó sọ ni pé gbogbo fámìlì Christopher Musa tó wà ní Sango Katab ní Kaduna gbogbo wọn làwọn máa pa tán tí ò bá ti yí ohun padà lórí pípa Fúlàní àti pé kí wọ́n máa gbé gbogbo ẹ̀ tó bá negotiate pẹ̀lú Fúlàní. Christopher Musa sọ bẹ́ẹ̀. Ó ṣe òfin gidi tààrà zero tolerance for Fúlàní. Nítorí wá yà mí lẹ́nu jù ni pé àwọn àmì wa ti wá ráyè ní ìsìn with that man as our minister for defence. Èmi kọ́kọ́ ń wo ohun tó ń ṣẹlẹ̀ ní ìkọ̀kọ́ fẹ́ sọ̀rọ̀, mo kọ́kọ́ fẹ́ wo bó ṣe fẹ́ act, but mo ní pọ́sẹ̀ kìíní lọ ọ̀sẹ̀ kejì lọ ìkẹta tún ti lọ, ó tún sì ń sọ nǹkan kan náà pèsè ẹ̀ àlóhùn òfẹ́ gbọ́n tó ń jẹ́ insurgents for Nàìjíríà. Ó wá fún àwọn àmì wa tí wọ́n ká lọ́wọ́ kò tẹ́lẹ̀, ó wá fún wọn ní àyè nísìn ẹ̀ wọnú gbó lọ bá wọn. Débi wípé gbogbo àwọn Fúlàní ti ń jáde wá pariwo sí, kódà àwọn ọ̀gá wọn tún jì. Ó sòyìnbó tí mo gbọ́ tó yà mí lẹ́nu tó bẹ gọ́fúnà Sàfàrà pé kán jọ kán máa bọ̀ kán wá dialogue. Wọ́n ṣe ń pa àwọn yóò táwọn lọ́rùn. Tẹ́ ẹ bá dẹ̀ rántí Lágbájá ṣe bẹ́ẹ̀, bóyá ó rí Lágbájá ní insurgency ò bá fi parí ní Nàìjíríà, bọ̀ pápápá àwọn Fúlàní fi lanu. Wọ́n ní ó ní internal problem àbí ní problem ṣàpàrọ̀ kan ṣá tí Lágbájá fi kú tó jẹ́ pé àwọn ni wọ́n poison ẹ̀. Christopher Musa ló tún ti bẹ̀rẹ̀ yìí. Kí l'assurance pé wọn ò tún nífẹ̀lẹ́ náà lánàá torí gbogbo ẹni tó bá ti bẹ̀rẹ̀ sí ní discipline àwọn Fúlàní pápápá nọ́mbà ẹ bá ti rírí wọn. Colonel Ali wọ́n padà nù ní àìmọye pípa tó pa àwọn Fúlàní agbéni apanirun yẹn, wọ́n pa òun pápápá náà ti fi lánàá. A ti rí Arówótilé fighter jet tọmọbìnrin yẹn ní bó ṣe kéré tó yẹn, ó dìdí wọnú igbó yẹn lọ bá wọn látòkè ló ti ń blow wọn. Ngbọ́n rí pé léyìí bàbá àgbàláyè á pa gbogbo Fúlàní run, àwọn agbénipa ò lè sí mọ́. Àwọn tí wọ́n sponsor wọ́n plan fọmọbìnrin yẹn wọ́n padà nù. Wọ́n fún wa ní flames excuses àdẹ̀rẹ́ ní follow ẹ̀ up ngbòjáyé Buhari ni. Ngbòjáyé Buhari ni tó sì jẹ́ Fúlàní ẹgbẹ́ wọn tó jò wọn ló kó wọn wọlé, ààrẹ níbọ̀dì tó lè jà fọmọ yẹn wọ́n padà nù. Ó tó dáyé bàbẹ́ Lágbájá, wọ́n tún pa Lágbájá dànù. Colonel Ali wọ́n pa yẹn lóríṣiríṣiríṣiríṣi. Brigadier General kan náà pa láìpẹ́ yìí torí pé yẹn náà ó ń fèsì Fúlàní. Christopher Musa ló tún bẹ̀rẹ̀ yìí o. Ẹ̀yin alágbára ẹ̀yin olórí wa, ẹ bá wa dáàbò bo Christopher Musa torí tó ń ṣe ìtẹ́ àwa lọ́rùn. In fact, as a matter of fact, àwọn Gunmi àtàwọn tó kù wọ́n ti ń ké kiri oríṣiríṣi captions ni màá máa rídì fún wa tí wọ́n ti kọ lóríṣiríṣiríṣiríṣi. Ìkan rèé, eléyìí sọ fún eléyìí ó kódà Christopher ṣẹ̀mọ̀ pé Christopher Musa láìpẹ́ yìí lọ sí Ìbàdàn nígbà tí wọ́n ṣe POP passing out parade l'Ógbómọ̀ṣọ́ bóṣogbo dẹ̀ ni for the first time in history ìjọ tí wọ́n ti dá military base sílẹ̀ l'Ọ́ṣun. First time in history tó máa ṣe passing out parade. Tinubu náà ló yarí pé enough of ilẹ̀ Haúsá. This time around àwọn recruit yẹn kó jọ̀ṣun wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe passing out lọ́wọ́ fídíò yẹn. Ok, wọ́n announce bẹ́ẹ̀ gbogbo àwọn outfit àwọn security outfit tán dálẹ̀ nílẹ̀ Yorùbá tán dẹ̀ ń bá wà. Gbára tẹ́lẹ̀ máa dá àdàpálẹ̀ mọ́dún Sheriff lélẹ̀. Eléyìí ní dissolve that new security outfit or there will be war. Àwọn Arewa, ọ̀gá àwọn Arewa, chairman Arewa consultative forum. Arewa consultative forum ọ̀gá wọn ni. Ó ní gbogbo nǹkan tó jọmọ́ pé ṣe security kan nílẹ̀ Yorùbá ní south west pàápàá jùlọ Àmọ̀tẹ́kùn. Olóko ẹ̀ ó ní dissolve Àmọ̀tẹ́kùn security outfit now. Yerima mo sọ pé ṣe Yerima ni Yerima Chetima, the Arewa youth leader, issued a warning to Yoruba Southwest governors and leaders. Ṣé ti gbọ́? Olóhùn Yerima Chetima òun ló issue warning yẹn
gbogbo kan tó ń jẹ́ security nílẹ̀ Yorùbá ẹ dissolve ẹ̀. Kì í tún ṣe yẹn nìkan o, oríṣiríṣiríṣi caption ló ti ń lọ káàkiri sí torí pé the rate tí wọ́n fi ń tí ọwọ́ fi ń tú àwọn Fúlàní yẹn lọ́tún lọ́sì lábẹ́kúta wa ń bì lábẹ́kúta wa yìí wọ́n kì í ṣe 100 tí wọ́n kó ní Sábó. Àwọn lẹ́wọ́ yẹn wọ́n dídì láì ní wọn ọ̀pù ní láìpẹ́ yìí ni mo sọ yìí o, eléyìí last week ló ṣẹlẹ̀. Wọ́n sá kúrò ní north wọ́n sá wá sí Sábó, gbogbo wọn pátá lọ́wọ́ tó. Nísìn Christopher Musa ti fún wọn ní directives gbogbo army barrack ẹ fọ́n síta. Àfẹ́gbọ́n kan tó jẹ́ terrorist mọ́ ayé ìgbà minister for defence tó lọ ayé ìgbà yẹn ni gbogbo máa fọwọ́ra wọn lórí. Nísìn rìfáàtì bone to bone ni àwọn tí wọ́n kọ́ kó lábẹ́kúta yàtọ̀ fàbẹ́kúta wọ́n tún lọ kó àwọn míì ní north wọ́n tún lọ sí north wọ́n tún lọ kó wọn ó lẹ́wọ́ lójú wòran yìí tọ̀kadà wọn in fact lọ́wọ́ yìí wọ́n rí pé ọwọ́ tó àwọn lọ́tún lọ́sì. Máa yẹn dẹ̀ ń fẹnu sọ pé sẹ́ẹ̀ kò sí nǹkan tó jọ oríṣiríṣi caption kan rèé má fẹ́ lọ sàlúbà. Christopher Musa, General Christopher Musa retired. Ó ní the excuses these idiot terrorists are given to justify their evil act is insane. Imagine you claiming the government cheat you and you are killing a common man who is also being cheated as you are claiming. Negotiating with terrorists is not an option and should not be considered. Ara tí màá yẹn sọ lẹ́nu tó ń bá àwọn Fúlàní yẹn lẹ́rù lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Anywhere the man goes, he will tell you no more negotiating with terrorists. Clear them, finish them once and for all. Ó tún wá ṣòfin kan sìn àwọn tí wọ́n wọlé lọ bá terrorists tó negotiate, àwọn tí wọ́n bá wọn supply wọn ní guns, àwọn tí wọ́n support wọn, anything anybody tó bá ti ní anything ṣe pẹ̀lú terrorism kill at sight. So Gunmi gan dáràn, Gunmi go safe lọ́wọ́ yìí because òun dìdí wọlé lọ bá àwọn bandits máa negotiate pẹ̀lú wọn ni. Act of kíjọba gan máa negotiate pẹ̀lú wọn. Ó ní kò sí Christopher ní kò sí mọ́, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. State governor kan ó wá pè wọ́n jọ fún negotiation kò sí tó jọ mọ́ rárá. Shooter site ni ẹ wọnú gbó lọ bá wọn destroy wọn. As a minister of defence òfin tí yẹn fáwọn àmì wá sí nìyẹn. Àwọn àmì tó jẹ́ òtò tó ń jẹ́ àmì òdodo lóòótọ́ inú dùnú náà wá sí. Bẹ̀tẹ̀ àwọn tó jẹ́ àmúlùmálà tí Buhari plant sínú àwọn military wa tí wọ́n ń pè àwọn ní repentant inú ìbànújẹ́ ńlá ni wọ́n wà. Christopher tó ṣòfin pé fish them out. Ṣé ẹ mọ̀ pé òun ṣe kú òun bẹ́ẹ̀ ni? Ó mọ àṣírí wọn mọ tó ń lọ. Ó mọ gbogbo tó ju àwọn rí. The man is now telling them now, finish them anywhere you see them. No more tolerance for terrorism. No more terrorism act. Fẹ́ gbọ́ pé negotiate kò sí tó jẹ́ negotiation mọ́. Kíní yẹn dẹ̀ ń bá wọn lẹ́rù bó ṣe ń sọ yẹn and the man made it. Ìkan tó rèé ẹ máa gbọ́ tó tún sọ ń bí. Breaking, Nigerian news army chief goes full war mode. Ṣẹ́gbọ́nsì, breaking, Nigeria's new army chiefs goes full war mode. Ó pe gbogbo àwọn army chiefs yẹn jọ, chief of army staff, chief of general staff, chief of air staff, chief of anything, chief of kìnìún kan, ó fún wọn ní special instruction. Go full war pẹ̀lú wọn, kò sáyé ayé ìgbà kan nìyẹn nísìn. Ṣé kí n sọ pé àti ìṣẹ́gun ẹja máa bá lọ. Ó ní flush out every bandit, kidnappers and criminal from the bushes. Chief of Army Staff Lieutenant General Waidi Shuaib drops the hammer in Ibadan. No more mercy. Instruction látọ̀dọ̀ General Musa nìyẹn o. No mercy for them. Kò sí pé ń bá wọn bẹ̀bẹ̀, ẹ má bá wọn bẹ̀bẹ̀ mọ́. Àbí pé negotiate kò sáyè yẹn mọ́. Carry on.
On the Firebound, December 22nd, 2025, Nigerians, this is the moment we have been waiting for. The Chief of Army Staff, Lieutenant General Waidi Shuaibu, just declared total war on bandits, kidnappers, and every criminal terrorizing our land. In his maiden operational visit to the two division covering Oyo, Ohun, Ondo, Ekiti, Edo Delta, and part of the South, the Chief of Army Staff stood before troops at Odugbo Barracks, Ibadan, and gave the clearest, most brutal order yet. Go after the kidnappers and other miscreants wherever they are, in the bushes, forest, or their hideouts. Flush them out and reduce the criminal activities to the barest minimum. No more playing nice, no more dialogue, no more safe havens. It's time to end this nightmare. The message is crystal clear. Relentless offensive operations are now the standing order. Troops are being directed to hunt down every criminal element in the entire two divisions area of responsibility. The Chief of Army Staff commended the troops for their remarkable success, but said, sustain the momentum and take it to another level. It is not a rhetoric. This is new army leadership saying enough is enough. Welfare boost. Troops will feel the love. The Chief of Army Staff didn't just talk tough. He also delivered on welfare. Approvals already granted for renovations of existing barracks and constructions of new residential facilities. He stressed that troops' morale is critical and welfare is his top priority. Soldiers were told, maintain the facility gbogbo yẹn needed. Ohun tá need ó ti yọ wípé there is no more mercy for all troops, for all bandits in this country. Nígbà tí wọ́n pàṣẹ irú ẹ̀, wọ́n ní ẹ lọ nú igbó lọ bá wọn, ẹ kó wọn jáde. Ẹ lọ hideout wọn láàrin ìlú, ẹ lọ kó wọn jáde, olófatabẹ́kúta. Gbogbo wọn pátá bá mi ṣògbọ́n ṣètò tẹ̀léra wọn ẹ̀, wọ́n kó gbogbo wọn ọ̀kú kan. Àwọn tó sá lọ láìpẹ́ ìwọ̀n tó rí wọn kó. So Abẹ́òkúta gan is a no-go area for them. Àwọn ilẹ̀ ń wò yìí o, sáábó lẹ̀ ń wò yẹn. Wọ́n ti di gbé mọ́tò wá ni, wọ́n dẹ̀ make sure pé wọ́n man hunt wọn kó gbogbo wọn jáde ibi tán sápamọ́ sí ní Abẹ́òkúta wáyé. Àwọn ilẹ̀ ń wò yẹn. Now ní nọ́ọ̀tì, no more mercy for them. Nítorí ìyẹn kò wá ní yà wá lẹ́nu wípé olórí wọn aṣògbóyìnbó ń gbò sọ Fúlàní títí tó sọ Haúsá títí tó rí pé wọn ò yà sáwọn. Ó wá bẹ̀rẹ̀ sí ní fi òyìnbó bẹ̀bẹ̀ pé kíjọba àjọ ìpakúpa tó ń pa àwọn yẹn ti tó, kí wọ́n pe àwọn fún dialogue, pàápàá jùlọ gọ́fúnà Zamfara, kí wọ́n pe àwọn fún dialogue, àwọn ready láti dialogue. Chief of Army Staff dẹ̀ sọ pé defence minister ní kò sí tó jọ mọ́, ó ní kò sí tó jọ dialogue mọ́. Gọ́fúnà kí gọ́fúnà tó bá dialogue pẹ̀lú wọn dáràn. Ẹ fọkàn balẹ̀, àwọn wà fún yín, àwọn military àwọn ready. Àṣé igi kan ṣoṣo péré ló da gbogbo omi tó tó Nàìjíríà rò, which is nígbà kan pé tí a ti èèyàn defence minister tójú òǹgàn lágbóde gbà fún àwọn Fúlàní. Ṣẹ́rí bá ti kọ́ gbàgbó láti bẹ̀rẹ̀ náà. Nígbà tí wọ́n yan Christopher Musa yìí, wà láì wà náà tó against them, because my thought then was kí náà ṣe bára wọn ni, that was my thought. But to my dismay, mo rí pé eléyìí ready o, Ọlọ́run á jẹ́ kó keep it up, toró ṣe wọlé ní ká má hype ẹ̀ jù. But ìtàn rí lọ́wọ́lọ́wọ́ yìí ìdùnnú ni. Gbogbo ẹkún táwọn Fúlàní wà ń sọ lọ́tún ló sì kí Christopher Musa má gbọ́ o. Ọ̀rọ̀ kan ló tún sọ ń bí. Ó ní relentless Nigeria Air Force strikes have cornered terrorists. Ìmí ló ṣẹlẹ̀, pushing bandits to seek negotiations with Chief of Defence Staff General Christopher Musa. His response was firm.
He said no dialogue, no safe havens for terrorists. Ṣé gbọ́ báyìí? Nígbà tí wọ́n rí pé Air Force the way tó fi tí Bájínátù fi ń ba àwọn látò òfurufú wọ́n wá ń pè wọ́n bẹ General Christopher Musa kó jọ kó wá dialogue yẹn ní no èsì tó fún wọn ni pé no more dialogue, no safe haven for terrorists. Ṣé ti gbọ́ báyìí? Àdúrà mi sọ lọ́hùn oníkólóṣèlú máa ń kí ọwọ́ bọ General Christopher Musa yìí torí mo jẹ́rìí àwọn Fúlàní wọ́n lè tún bẹ̀rẹ̀ sí ní sìn kí wọ́n tún máa tọwọ́ bọ̀ kó tó di nǹkan tó jẹ́ pé wọ́n á máa control máa yẹn bó ṣe fẹ́ live, wọ́n á máa control bó ṣe fẹ́ ṣe. Kí General Christopher Musa gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ ẹ bá wá bẹ̀ èyí tó bẹ̀rẹ̀ yìí la fẹ́ kó máa gbé lọ bẹ́ẹ̀ kó kárí gbogbo àwọn states along all the chief of staffs, army staff, general staff, chief of air staff, chief of naval staff, gbogbo wọn kó fortunately only retired chief of defence staff, now defence minister. He should be working hand in hand with them and kó dúró lórí instruction náà kó náà má yí padà o. Mo gbọ́ tẹ́nìkan sọ fún nínú àwọn olóṣèlú tó àtàkẹ́ láìpẹ́ yìí mi nǹkan mọ̀ pé màá sọ̀rọ̀ níbẹ̀ bá wá fídíò yẹn síta tí yẹn sọ fún pé ṣó mọ̀ pé oyè òṣèlú lòun gbà sí òun ti kó ní full military òun ti di politician because politician ló yọ sóyè so kí politician máa wá control ẹ̀ because the man refused to dance to their tune. Àwọn olóṣèlú ti bẹ̀rẹ̀ sí ní pariwo he refused to dance to their tune now. Ó wá kù sí ọwọ́ àwa tí a jẹ́ olórí. Ibẹ̀ ni mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí lónìí, ibẹ̀ ni mo lọ ṣùgbọ́n kí n tó lọ ẹ jẹ́ kí n dúpẹ́ púpọ̀ ẹ jẹ́ n dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi. Mo ń rí kọ́mẹ̀ntì lórí program wa tuntun tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde, ó máa jáde lọ́la lágbára Ọlọ́run. Mo rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Baba Gbàgede mọ̀ tí n bá ti fi síta new program wa nìyẹn, searching for a sports hero. Lóòótọ́ o ètò ìdárayá eré ìdárayá ni ẹ bá mi encourage àwọn ọmọ yín lọ́dọ̀ langba kí wọ́n wò ó owó tàbùàtàbùà kò lànà sí. À ń ṣe léyìí nítorí pé àwọn tó wo Baba Gbàgede mọ̀ tẹ́lẹ̀ àwọn àgbàlagbà ni àmọ́ ètò ọ̀dọ́ la tún ṣe yìí nísìn a fẹ́ káwọn ọ̀dọ́ náà máa wo channel wa, a fẹ́ káwọn ọ̀dọ́ káwọn náà máa gbádùn channel wa. Ọ̀nà rẹ̀ fún àwọn ọ̀dọ́ láti máa wo BGI TV torí pé kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ sí eré ìdárayá. Bó bá dẹ̀ wò tẹ́ bá jẹ́ tó wà Nàìjíríà tẹ́yìn bá wò tẹ́ rò pé àwọn ìbéèrè tán béèrè simple mo mọ̀ ń pa èmi náà lè dáhùn ẹ máa bọ̀ lágbára Ọlọ́run máa rìkọ́ọ̀dù mi lọ́dún 12 of January. Ẹ pè fóònù nọ́mbà mi màá sọ bí tí ẹ ti bẹ́ẹ̀ ṣe máa dọ́dọ̀ wa tẹ́ ti máa participate màá sọ fún yín. A máa bẹ̀rẹ̀ mí lọ́dún 12 of January. Ọkùnrin tẹ́ ń wò lójú wòran tó jẹ́ eléré orí ìtàgé tí a mọ̀ sí Babátúndé Adérìnyòye òun ni àgbà tó ṣe agbátẹrù ẹ̀ searching for a sports hero òun ni title program náà. Ó máa jáde ó pẹ́ jù títí aago 12 ọ̀la. A fẹ́ fi ṣe Christmas celebration ni ó máa jáde lọ́la lágbára Ọlọ́run. Apá kìíní nìyẹn ó máa jáde bẹ́ẹ̀ títí episode 1 àkọ́kọ́ ṣe ẹ̀ ó máa jáde lọ́la. Lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run episode 2 á jáde bá ṣe máa ṣú ẹ̀ títí nìyẹn lágbára Ọlọ́run. That is that about that. Mo tún wá fẹ́ fi àsìkò kí bàbá mi kan, bàbá mi olóríire, bàbá wa tí wọ́n kọ ọmọ Yorùbá àtàtà tí wọ́n kọ Yorùbá dictionary, Professor Joel Fagbonrun, Professor Olúgbénga Joel Fagbonrun, ọkọ màmá wa Dọ̀kásì Fagbonrun tí wọ́n kọ ìwé yìí, picture wọn lẹ́wọ́ yìí, èní ní ọjọ́ ìbí wọn. Mo fàsìkò yìí kí wọn pé happy birthday, á dẹ̀ ṣe orin kan fún wọn, màá ní kí wọ́n gbórin yẹn sínsìn ní pápápá
tá a bá ti gbọ́ tán á padà wá ẹ jẹ́ ká jọ gbọ́ orin yẹn mò ń bọ̀. Alákọ̀ọ́ni kú ọdún o, ọmọ Fágbọ̀rún kú ọdún o, ọmọ Anífá nínú fọ̀pẹ̀lẹ̀ sínú dọ̀bálẹ̀, bàbá Lásùnlé kú ọdún o. Onílù yóò kárẹ̀ o, ọmọ Fágbọ̀rún náà ló ń ké sí o. Ìbálòdé òní o, moriba kí n tó máa múni kọ ìṣọ̀lá mo di alárí ọbadé mo kọ ní falára alára gbẹ̀mí rèdó alára mo kọ ní fàjèrò ajérò gbẹ̀mí rèdó ajérò ilé alákọ̀ọ́níyá o ẹ bá wí fàfẹ́fẹ́ tó lóun ó gbóhùn mi règbè yòókù kó má gbóhùn mi règbè lókun mọ́ ni mo fẹ́ fi ṣe ẹ̀fọ́ òfúlẹ̀ tó lóun ó gbóhùn mi règbè lọ́sà kó má gbóhùn mi règbè lọ́sà ó ní ojú mo fẹ́ fi ṣe ilé ọmọwé Joel Olúgbénga Àkànní Adésóyè ọmọ Fágbọ̀rún yá o ọlọ́dún ní mọ́dún tiẹ̀ lọ́dún ọdọọdún ní sápẹ́nuwé ọdọọdún lẹ́wà ń wà. mà ní balajẹ́ kó o gbó kó o tọ́ kó o fọwọ́ páwú kó o fèrèjì tóbi. ọkọ ọmọ bá dọ̀ka Ọláyẹmí Àmúsàn àyà Fágbọ̀rún o. ń bọ́dún bá gòrí ọdún pèrègùn àmàwọ̀ tutù wájú ọjà mọ́ mújú ọpẹ́ ní gẹ́gẹ́. mà ní balajẹ́ Èdùmàrè ló sọ ọdún ní. every 24th of December sóun lọ́jọ́ agbẹ́bí ọ̀sáyé ọmọwé ẹ ti sọdún yìí kó má wàá jáse mọ́ ó yá ṣe kí n kì í bò lóògùn àrò èkì bí oníwọ̀nba ọgbọ̀n o jésù rẹ tètè bọ́ ọdílé bàbá tó gbé bí ọlọ́mọ ẹ̀mí mọ́ bá ṣèkì bàbá tó gbé bí ọlọ́mọ tí wọ́n fún ni lóbì tó gbó kírakírakíra lẹ́ o ọmọ Anífá lájọ ọ̀kẹ́ Ọ̀rúnmìlà ọmọ Anífá nínú má fi ṣàfojúdi bí wọ́n lọ́mọ fọ pẹ̀lẹ́ sínú dọ̀bálẹ̀ bàbá Lásùnlé o ọmọ agbẹ́ ìkùlé mọ́yọ́dù tó wù gbọ́fàlà wòkè ìfàkùn sí ní para bí wọ́n lọ́mọ lọ́rọ̀ yàkóyó èkúrò ọ̀nà ẹni tó bá yàkó wáyó ìlà lolúwa rẹ̀ pa bí wọ́n lọ́mọ kú sóyún o ọmọ kú solúbọ̀ o wà rọ̀jẹ̀pà ńlẹ́ o bí wọ́n lọ́mọ ìlàrẹ́ òrìṣà níbi ogun gbọ́dọ̀ dé ọmọ kò gbúrú lóru ọmọ amọ̀ṣẹ́hùn ọmọ tápà lè ń pè lálẹ́ fún wọ̀ya bàbá mọ́ráyọ̀ bàbá bọ́sẹ̀ dé àjíní bàbá táyé lólu èjìrẹ́ ọ̀kìn ara ìṣokùn ẹ̀dùn bẹ́lẹ́jọ́ orí igi kan bá gbé èjì ló wọlé tọ̀ mí wá wíníwíní lójú orogún ètò ọlójú ìyá ẹ̀ bàbá ìṣọ̀lá bàbá bólú ajá yọ̀fẹ́ bàbá mọ̀rẹ́tì ọ̀la àgbẹ̀kẹ́ ńlẹ́ o ọ̀jọ̀gbọ́n kò fẹ́ sọ Yorùbá kò ní Àkànní bàbá bèjì kẹ́gbó kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀pẹ́ láyé kọ́ ní kése àgbólágọ̀rọ̀ ní ti gbí o bẹ́ẹ̀ ń bá lo gbọ́dún láyé ojú yìí ò ní rí mi ìkànnì bàbá gbàgede mọ̀ BGI TV láǹkì yín pẹ́ kú ewu ọdún pẹ́ kú yèdún gbogbo ẹbí ń kí yín gbogbo ara ní kìíní ọmọ kìíní aya kìíní wọn pé yóò ní kí a ṣe mọ́. tó Professor Fágbọ̀rún ẹ ṣe àádọ́rin ọdún ẹ ṣe ogún mẹ́rin ọdún ọgọ́rin ọdún ẹ ṣe ọgọ́rùn ọdún ẹ ṣe ọgọ́rùn ọdún ó lé ogún tí a mọ̀ sí àádọ́fà lágbára Ọlọ́run ọba o tẹ́ bá ti wá ṣe àbí ọgọ́fà gàrí tẹ́ bá ti wá ṣe ọgọ́fà 120 káwá wò ṣá àwọn Ọlọ́run ṣá yóò lè ní kẹ́ bá bọ̀ kẹjọ máa wá nájú nígbà yẹn dàbẹ̀ dògbò fọwọ́ páwọ́ fèrègì jòbì lágbára Ọlọ́run wọn lábẹ́ ṣe ń ṣe sọmọdé ṣe ságbàlagbà inú gbogbo ayé ń tòsí yín dictionary yín kódà ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ní ayé ọmọ Yorùbá káàkiri is a professor of Yorùbá Professor Koini ni máa ń pè wọ́n bàbá Fágbọ̀rún happy birthday to you sir lágbára Ọlọ́run ìwòye ọdún tó ń bọ̀ àjọ péjúṣe náà tún ní lágbára Ọlọ́run ọba
That is that about that. Now back to Christopher Musa. Nígbà tí àwọn Fúlàní yìí tí wọ́n bẹ̀ sí ní pèpè fún dialogue lọ́tún dialogue lósì, tí retired General Christopher Musa sọ pé kò sí tó jọ mọ́ sẹ́ dialogue mọ́. What we want is for you people to be eliminated straight away. Ẹni tó jó lórí àwọn agbénipa yìí tá a mọ̀ sí Túrújì tí wọ́n ti ń wá tipẹ́tipẹ́tipẹ́, ó bá bọ́ síta aṣogbó òyìnbó ló bá bẹ̀rẹ̀ sí ní fi òyìnbó bẹ̀bẹ̀ o ó sọ Fúlàní títí wọ́n ọ̀dà lóhùn, ó sọ Haúsá wọ́n ọ̀dà lóhùn. Now he's speaking in English. Mo rí lórí péjì mi tẹ́ wàá mọ bí mo ti rí mọ́ lórí Facebook, bẹ̀tẹ̀ máa rí bẹ̀ lórí Facebook. So mo fẹ́ acknowledge ẹni yẹn tó ní péjì yẹn, Àdàbà TV lórí Facebook, ọ̀dọ̀ wọn ni mo ti rí fídíò yẹn. Mo rẹ́rìn títí aṣọ lè bẹ̀bẹ̀ àṣẹ gbóyìnbó ọwọ́ ti ń bà wọ́n. Ẹ̀rù kan ṣo tó ń bà mí ni wípé ṣé àwọn Fúlàní ṣé àwọn olóṣèlú ò ní kó sí Christopher Musa lórí? Because we are at the mercy of the politicians now. Àwọn ni Mufasa shakers, àwọn non decide. Olóyè jẹ́ pé gbà tí Trump fẹ́ wá gbà yẹn mi ò fẹ́ fi bẹ́ẹ̀ against them kó má wà. Kó tiẹ̀ wá bá wa treat fuck up wọn àwọn tí wọ́n sponsor àwọn ará bíi. Ìṣó ń bọ́ nídìí Gunmi gbà yẹn nítorí ó ti mọ̀ pé kò sí mọ́ ìfẹ́ wá tí ò ní kàn án. Ó mọ̀ pé wọ́n á tún lé kàn án ṣá. Ó ní negotiator wọn náà. Ohun negotiate on their behalf. Christopher Musa jẹ́ ti wá tó sọ pé anybody bá tún negotiate tó wọ inú gbọ́dọ̀ bá wọn àbó negotiate ó ní gbogbo wọn ni kí wọ́n gbé. So what else? Tó bá lè rí bẹ́ẹ̀ délẹ̀ á jẹ́ pé a ti bọ́. Á jẹ́ pé láìpẹ́ gbogbo tó ń jẹ́ insurgent ó máa wọlé ní bam. But méjì ni tó léṣèlú ò bá rásímà yẹn lórí kí wọ́n má pa wọ́n ti ṣe pa àwọn tó kù. That is my prayer. Tọ́ bá fi lọ tí ó bá gbà kí wọ́n má fòun náà ránṣẹ́ wọ́n ṣe ń fi àwọn tó kù tó fẹ́ gbà wálẹ̀ ránṣẹ́. Kódà wọ́n ṣe olórí Sunday Igboho gbogbo wá kúkú rí. Anybody tó bá ti ń takò Fúlàní agbénipa wọ́n máa wọ́nà láti terminate life ẹ̀. Ṣé báwa náà rí ẹgbọ́n òyìnbó tí Túrújì sọ tó fi ń bẹ̀bẹ̀? Ọmọ ológun pa wá ti tó gẹ́ o. Orin táwọn bandit mọ̀ fi sẹ́nu mọ̀ rèé ẹ̀yin èèyàn mi. Àwọn bandit wọ́n jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé ìpakúpa tí àwọn ọmọ ológun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní pé ó ní agbára. Wọ́n ní àtìgbà tí wọ́n ti fi Minister of Defence tuntun míì jẹ ìyẹn Christopher Musa wọ́n láti gbà yẹn ìṣọwọ́ tí àwọn ọmọ ológun tí wọ́n fi ń kojú àwọn wọ́n ní ó ní agbára. Ó ní bí wọ́n ṣe ń pa kékeré àwọn náà ń pa àgbà àwọn wọ́n ló ti sú àwọn o igbe tí àwọn bandit yìí mọ̀ fi sẹ́nu mànú. Wọ́n tún wá sọ̀rọ̀ síwájú sí o wọ́n ní tí gómìnà Zamfara ìyẹn Dáúdù Làwálù wọ́n ní tó bá ti lè ṣe nǹkan táwọn fẹ́ àwọn ò ní ṣogun mọ́ àwọn ò ní ṣọ̀tẹ̀ mọ́ àwọn ò ní jíyàn gbé mọ́ o wípé píìsì làwọn máa ń dìmáàndì fún lọ́wọ́ táwọn wà yìí o wọ́n ní ìṣọwọ́ táwọn pípù yìí fi ń pa àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà wọn ló ti tó gẹ́ o. àwọn ò fogun mọ́ àwọn ò fọ́tẹ̀ mọ́ àwọn ti fẹ́ píìsì báyìí láàrin àwọn aráàlú ó ní kí wọ́n yéé pa àwọn mọ́ àwọn ò sì ní jáwọn èèyàn gbé mọ́ o tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ní àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà wọ́n ṣe àkọlù sí àhámọ́ àwọn bandits yẹn ní Borno wọ́n ní wọ́n kojú wọn àwọn ISWAP àtàwọn Boko Haram wọ́n ní àwọn ọmọ ológun yìí máa wá ṣàkámọ́ fún àwọn ní ibùgbé àwọn wọ́n ní wọ́n sì pa àwọn wọ́n ní wọ́n ti fẹ́ẹ̀ pa àwọn tán o wọ́n ní gbé tí àwọn ọmọ Boko Haram yìí mọ̀ ń fi sẹ́nu mọ̀ ní. èèyàn aráalé ẹ jẹ́ ká máa kí àwọn ọmọ ológun wa fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe gbà tí àwọn bandits tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde báyìí ìpè kí wọ́n yé pa àwọn mọ́ ẹjọ́ ṣẹ́ni tó bá pààyàn pípa kọ́ ló yẹ kó máa pa wọ́n ni. ẹ jẹ́ ká gbóṣùbà káre fún àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà fún iṣẹ́ tó ń ṣe lórí ọ̀rọ̀ àwọn bandits yìí wọ́n tún sọ̀rọ̀ síwájú sí o wọ́n ní àwọn ọmọ ológun ilẹ̀ wa wọ́n ní tí wọ́n ṣe fún wọn ní àkàwọ́ lè fi kojú àwọn ọmọ ológun wa wọ́n ní gbogbo bọ́ǹbù yìí làwọn ọmọ ológun wa ni wọ́n hú jáde tí wọ́n yọ kúrò wọ́n láwọn ò fogun mọ́ àwọn ò fọ́tẹ̀ mọ́ pé píìsì làwọn fẹ́ o orin táwọn bandits yìí tí wọ́n fi sẹ́nu ni ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ n gbé fọ́nrán
ìwọlé fún yín bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ní pidgin wọ́n sọ̀rọ̀ ní english mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ jẹ́ n gbé fọ́nrán ìwọlé fún yín ẹ má gbàgbé o pé ìkànnì àdàbà tẹlifíṣàn náà lẹ ti ń gbọ́ wá ẹ̀yin tẹ́ bá ń ṣalábàápàdé fọ́nrán wa fúngbà àkọ́kọ́ tẹ́ ẹ̀ dẹ̀ tí follow wa tẹ́ ẹ̀ tí subscribe sí channel wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ follow button kẹ́ tẹ subscribe button kó lè máa ta yín lólobó ní gbogbo gbàkúùgbà tí a bá ju fọ́nrán tuntun sórí ìlà yìí àdàbà tẹlifíṣàn òun náà lẹ ti ń gbọ́ wá ẹ kú kalẹ̀. I represent Zamfara. After that, I need to send message to Dauda Lawal Dere. Dauda Lawal Dere, itaqillaha. Dauda Lawal Dere, itaqillaha. Itaqillaha. As from today, we need to zaman lafiya in Zamfara state. Fighting is not continue to zaman lafiya. Peace is very important of you because totally if you continue to look at the Eastern West Africa, you see Sulhu is very important for me. After that, I need to send message to Commissioner of Defense, Tukur Usman Gusau. He is the one of the send the aeroplane to come bush to bombing and bandit. This one is not good now. So, Kuma, if you see the Fulani, the Nigeria all is the House of Fulani, not the one traveling. Vigilante group. For instance, look at last week, vigilante group to come my area to follow my cow and sheep to go. There is no reason here. Dauda Lawal Dere, itaqillaha. Dauda Lawal Dere, itaqillaha. You are the leader of Nigeria, Zamfara State, in terms of my Zamfara State. So, if you are need to continue to lead Zamfara State very well, no be problem. To just come and call the Fulani, the Kashalas, to come to meet them. If the Fulani need something, the benefit of cows in terms of borehole, Murtsade, and other different beneficiaries. So after that, if you have questions, just raise your hands and ask. For instance, look at you resembling like a Fulani. You are a white man. You know they say where Fulani is thief, all the thief. No. Wallah, no, the Fulani all they are thief. No. Go and check him. Now, for instance, me, I am the one that my house, I building my house very clean. And why you send the aeroplane now to come and bombing it? Why? I don't know why. So, if you are thief, so nobody can come with your area to push your thief. So you have to be respect your country. If you don't follow the ṣe gbóyìnbó ní ìgboro ayé wọ́n wá fẹ́ kọ́ wọ́n kọ́ o kódà the funnest part nípa àwọn senator gan ti bẹ̀rẹ̀ deliberation ní house wọ́n máa gbé Gumi kò sí bóyá fẹ́ ṣe ní ìtàn bá bọ̀ yìí pé kọ́ máa gbé yẹn kò lè escape ẹ̀ torí àwọn senator gan deliberate wọ́n ti yarí specifically ni wọ́n dárúkọ ẹ̀ pé òun ló wọlé lọ bá wọn negotiate òun náà ló máa sọ pé bí báyìí nìkan ti lọ gbọ́ ọmọ wọn definitely the man is working for them. máa fi wálẹ̀ pẹ̀lú deliberation of senator ibi tí kan ti yarí pé Gumi must be arrested ó fẹ́ o ó kọ̀ o kán bá ti gbé Gumi ó máa jẹ́ wọ́n nì fún àwọn ẹgbẹ́ ẹ̀ tó kù tí wọ́n sponsor ara bí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ibi tí Christopher Musa yìí gbọ́rọ̀ lọ ó mọ gbogbo àwọn sponsor àwọn terrorist kí wá l'assurance pé kò ní máa gbé wọn kọ̀ọ̀kan ó ti di minister agbára power of attorney ti wà lọ́wọ́ ẹ̀. And don't forget, he's a retired general. Full general, not major general, not lieutenant general. Retired general.
àwọn ránkì táwọn Babangida fi ṣe president Nàìjíríà tábàṣà fi ṣe president ránkì yẹn lòun náà rí táyà lé lórí. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbọ́ ìtẹ́bá o fídíò gbé ìlà tó pẹ́lẹ́ máa fi wálẹ̀ pẹ̀lú ìbànújẹ́ míì fún Gunmi tẹ̀ tún máa wò. Now gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá Dr. Mayegun gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wọn náà wọ́n ní kí n wí pé happy Christmas and happy New Year in advance. Ọ̀la ní Kérésì, let us celebrate with decorum. Ẹ jẹ́ ká celebrate níwọ̀nba, ká má ṣàṣejù, ká má ṣàṣe ètò. Ìta àfẹ́ṣe lọ́dún yìí kò ní jáṣe mọ́ fún wa lágbára Ọlọ́run. Tọmọtọmọ tayátayá tọkọtọkọ lájọṣe o ní agbára Ọlọ́run ọba. Ẹwà rẹ̀ yìí tẹ́ wà Nàìjíríà àti lóyìnbó. Èmi ò tí ì rí nǹkan ọdún mi o. Ẹdìyẹ mi ò rí. Ráìsì mi ò rí kankan fọ́dún o. Mo retí gbogbo yín. Ẹ̀yin tẹ́ fẹ́ monetize ẹ̀ àkáǹtì mi kí n máa gbọ́ gbárán nínú ẹ̀ kó máa dún. Bàbá Gbàgede ya fèlè rẹ̀ díẹ̀. Bàbá Gbàgede fèlè ra ráìsì. Màmá mi àti bàbá mi ẹni Ọlọ́run mọ̀ Mr. Pastor and Mrs. ẹni Ọlọ́run mọ̀ ní Amẹ́ríkà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. N kú dárúkọ yín ẹni Ọlọ́run mọ̀ lẹ́lẹ́jẹ́ ẹni Ọlọ́run mọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan, ẹ ṣé gan. Mo rọ́wọ́ yín nígbèsí ayé mi. Orin yẹn ni mo rọ́wọ́ rẹ láyé mi. Mo rí o, mo rọ́wọ́ yín nígbèsí ayé mi. Àti gbogbo ẹ̀yin tó kù bẹ́ẹ̀ tí ẹ sọ pé Bàbá Gbàgede mo rí ẹ. Bákan náà special barrister mi kan tí wọ́n dìde fún mi pé Bàbá Gbàgede ìyà ò ní jẹ́ lójú wa. Barrister ni wọ́n wà lẹ́kọ̀ọ́. Wọ́n dẹ̀ dìdì fi ṣe ń bá wọn sílẹ̀. Wọ́n wá dúró tì mí nínú kéèsì kan lẹ́kọ̀ọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ barrister yìí. Ẹ ṣé gan, mo dúpẹ́. Mi ì mọ̀ wọn rí tẹ́lẹ̀. Dictionary ni wọ́n wá rà. Ni wọ́n gbọ́ pé Bàbá Gbàgede kí ló sọ yìí? Àwòyá máa dìde dìde mọ́ mi láì gbà kọ́ bọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín náà barrister. Ẹ ṣé mo dúpẹ́. Àti gbogbo ẹ̀yin tẹ́ran Bàbá Gbàgede mọ́ lọ́wọ́ ní 2025 tó fẹ́ tán yìí. Mo ń fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín o. Ọdún ayabo, happy Christmas in advance. A ríra lọ́la lágbára Ọlọ́run. Ẹ já fi fídíò yìí ká máa fi ṣe lọ. Bóyá. Some people are living in their comfort places, making phone calls with these bandits. Can't we identify them? We can identify them. How do we do it? Who are we going to blame if this thing consumes all of us? It started from one local government. It started from Borno. In one local government. And today it's spreading everywhere. No state is immune. I don't want to put politics in this thing. No politics. It's a reality. If I have my brother, my son, if he's doing this thing, he should be picked. The law should take its course. Families are suffering. They will arrest 58 and release 58. No gunshots, no arrest, nothing. And then tomorrow we wake up to another banditry. Why should it be like that? Mr. President. Still remember when Kabiru Sokoto, a known terrorist leader, was caught in the house of our current vice president? Tell me, supposing Kabiru Sokoto, after bombing the Catholic Church. Supposing Kabiru Sokoto is a Christian, and the governor is a Christian, the vice president is a Christian, and they found Kabiru Sokoto in the house of the vice president. Imagine what would happen in the nation. It is insanity to ever think that the agitation of the Niger Delta militants for resource control in their locality without harming citizens of their locality is comparable to these Islamic jihadists that are collecting ransom from people in states different from their states of origin, taking people's lands, burning houses, abducting school children, and collecting ransom. It takes only a madman to compare those two things. And I think that religion, tribalism, and politics has destroyed the brains of those Arewa leaders. Finally, Gunmi is going to prison. Senators has made the move to get him apprehended. This video gladdens my heart. It excites me this morning. Let's watch to the end. It's a very short clip, okay? In case today is the first time coming across my video, I want to say big thank you to you for stopping by. This is Holy Ghost on platform, a platform that tell you undiluted truth. We must also help Mr. President
we also have to help the armed forces. If a kidnap is done today, where hundreds of kids are being taken, and then the same hundreds of kids are being negotiated upon to get their return, what we're supposed to do is to ask ourselves, who is the intermediary between those armed bandits and those that want these kids to be released? You want a solution. We know where the solution is, but we are not bold enough to face it. They use phones to call people to negotiate and even tell where these people would go to pick those guys, those children they have released. My colleague is talking about technology. If our armed forces don't have it, our security or intelligence agencies don't have it, then we are not yet serious about tackling security in this country. Because for every phone call, there's a coordinate. And these people are there sending messages, sending clips on social media, making our country a laughingstock. If we want to help Mr. President, it is not only Mr. President that will give directive. The Senate is a legislative chamber that will, whatever resolution we take here is binding. Why must we wait until president? Is it everybody that will go to the president and ask for order? We should give that order here. Who are the people negotiating? We grab those people first. And then let them tell us how they link. What is their link with these bandits? It should not be business as usual. Families are suffering. Some people are living in their comfort places, making phone calls with these bandits. Can't we identify them? We can identify them. How do we do it? The gadgets were bought for the National Security Advisor, the gadgets were bought for telecommunications. They will be able to tell us where all these people are. But we are here, we are sending game blames. Who are we going to blame if this thing consumes all of us? It started from one local government. It started from Borno. In one local government. And today it's spreading everywhere. No state is a moon. I don't want to put politics in this thing. No politics. It's a reality. If I have my brother, my son, if he's doing this thing, he should be picked. The law should take its course. Families are suffering in this country. And every time we sit down, we are even confusing Mr. President. We are confusing him. We're supposed to help him. How did the funds originate? They will arrest 58 and release 58. No gunshots, no arrest, nothing. And then tomorrow we wake up to another banditry. Why should it be like that? Mr. President, it is on you as our leader to tackle this thing head on without any fear or favor. We will stand for you. We voted for you. We should not be here playing politics with the life of this country. We must own our responsibilities. Mr. President will direct, but we have to do our own to help him to navigate well. The United States of America have come up with an issue that there is insecurity in Nigeria.
is not for Mr. President to handle alone. The two chambers of the National Assembly are supposed to take this issue very seriously. We're supposed to be a legislature that will engage another legislature. I'm not against who has gone to America to talk, but we are the true representatives of the people. We know what pinches us. If a senator or a congressman will talk, a senator and a congressman in Nigeria are supposed to talk and engage them. They represent their own people, we represent our own people. We should be given the opportunity, Mr. President, to engage these people directly on ways and means they think they can give us intelligence informations. As they did before, there was kidnapping in Nigeria of an American. And they came, rescued in our own land. What are we talking about? I respect. Gbàgede ìmọ̀ òun ni kẹ́ ẹ máa gbọ́. Orúkọ mi kí n tó máa lọ ní orí ètò yìí, orúkọ mi ni Anti-terrorism Ṣàwòrò nílùú. Gbàgede ìmọ̀ òun ni kẹ́ ẹ máa wò, kẹ́ ẹ máa gbọ́. Ó ń kọ́ yẹn lọ́gbọ́n, ó ń fún yẹn lóye.